fi nǹkan tá à ń pè ní emotion ní wọ́n fi máa ń mú emotion wọ́n fi máa ń kó emotion bá àwọn obìnrin láti bá fi lè máa ṣẹ̀sìn burúkú tá à ń ṣe yìí. Àwọn fídíò yìí dà gẹ́gẹ́ bí fídíò ìwúrí téèyàn lè máa rí tá a fi máa rí pé ẹ̀sìn tóun ń ṣe ọ̀nà náà sì níbẹ̀ sì ni kì í ṣọ̀nà. Ṣé gbogbo àwọn sàkámọ̀jì tẹ́ ń lo gbogbo àwọn fíìmù tẹ́ ń lò yìí kò jẹ́ wá mọ́ ojú ti là bíbí ti ṣẹ́jú. A ti mọ nǹkan tó ń work a ti rí pé kò sí kankan nínú àwọn ẹ̀sìn yìí ẹ̀sìn òfò ni. Kọ́lọ́run pé Ọlọ́run ní ń daṣọ àṣírí bo Káábà ṣé Ọlọ́run ní ń daṣọ àṣírí bo Káábà ni àbí àwọn èèyàn ni wọ́n ń daṣọ àṣírí bo Káábà? Ẹ ti ń tàn wá ti pẹ́ ẹni ilé Ọlọ́run ṣé Ọlọ́run ló kọ́ ni ṣé Allah ló kọ́ ni àbí èèyàn ló kọ́ fún Allah? Nínú nǹkan tó takò lákàá ni pé kéèyàn kọ́lé kan kó wá nílé Ọlọ́run ṣé Ọlọ́run ló kọ́ ni ìwọ ṣe mọ ilé tó fìtì Ọlọ́run ẹ sì mọ̀ pé irú ilé báyìí ló fìtì Ọlọ́run yín tẹ́ ẹ fi wá kọ́ fọ́lọ́run ọba ẹ̀yin lẹ́ ń kọ́lé fún Allah ẹ̀yin lẹ́ ń kọ́lé ẹlẹ́yà kọ́lé fún òòṣà àdẹ̀ kọ́lé fún òòṣà tiwa ìta làwọn òòṣà tiwa ń wà àwọn òòṣà tiwa Ṣàngó ni Ògún ni ìta náà wọ̀ bàtà ìta ni wọ́n wà àwa nígbà pé olè kan lè wọ̀ bẹ́ẹ̀ kó lọ gbé àmọ́ ẹ̀yin ilé tá ẹ kọ́ fún Allah yín tẹ́ ẹ pè ní Káàbà yẹn ẹ wá daṣọ àwọn aṣọ ẹ wá aṣọ àkísà tí wọ́n mú tí wọ́n dàdé àwọn gẹ́gẹ́ ni wọ́n dàdé o nígbà táwọn ní kékeré mo ti gbà yẹn tàṣì wọ́n lè kéwú àáfàá wa sọ fún wa pé Káàbà yẹn pé ó máa ń gba aṣọ ní ìṣẹ́jú pé láàrin 5 minutes ló máa ń gba aṣọ pé téèyàn bá ti ṣẹ́jú báyìí Káàbà ti gba aṣọ mi tó wà lè ṣẹ́jú báyìí Káàbà àwa gbé sórí inú ọdún Allahu Akbar àṣẹ irọ́ lásán ni àṣẹ ń fún wa fàbùdà àṣẹ mú bẹ́lẹ̀ fún wa gbà yẹn ni àṣẹ wọ́n mú bẹ́lẹ̀ fún wa gbà yẹn ni àṣàrí pé irọ́ lásán ni èèyàn ní daṣọ dé Káàbà àwọn nǹkan tá à ń pè láwọn ilé yìí ẹ̀yin gangan lẹ́ ń bìdùn ẹ̀yin gangan lẹ́ ń túnṣe Allah ò lọ́wọ́ tó lè kò lọ́wọ́ kò lẹ́sẹ̀ sí lásán Allah ò lè ṣe kankan kò lè kó lójú kòbí tán tí wọ́n bá gbé sí ẹ̀yin lẹ́ ń make wọn to be real ẹ wo àwọn ilé tán kọ́ fún Allah àwọn òòṣà tiwa àwọn ò kọ́lé fún wọn ẹ̀yin lẹ́ kọ́lé fún Allah ẹ̀dẹ̀ tó ń ṣọ́ Allah àwọn òyìnbó àwọn US èyìnbó Amẹ́ríkà àwọn náà bá ń ṣọ́ Allah ajá tẹ́yìn sọ pé ò dáa tẹ́yìn kọ̀ fáwọn èèyàn tiwa níbi pé kò dáa ṣẹ́yìn ẹ̀yìn àfáà tàwọn nàìjíríà olórí burúkú ni àwọn àràbù ń sin ajá o àwọn àràbù wọ́n ń sin ajá lè tó pọ̀ gidi gan ẹ dákun ìwọ́n tó bá ń wù mí dákun ẹ bá ṣe fídíò tẹ́ bá ti ń rí àràbù ń sin ajá wọ́n fi ajá sọ Káàbà wọ́n tẹ̀lé kẹ́yìn mọ́ ṣàjá ti yín odidi ajá ní sọ Káàbà odidi ajá sọ bí tẹ̀pẹ́ nílé ọlọ́ọ̀bá yín ilé Allah ajá ń sọ Allah ò lè dá rẹ̀ sọ Allah ò lè kọ́lé fúnra rẹ̀ ẹ̀yin lẹ́ kọ́lé fún Allah ẹ lẹ́ ń gba kinní kan ẹ lẹ́ ń gba fisabilillah pé kí wọ́n fún Allah nìkan wáyé tó jẹ́ pé ẹ̀yin lẹ́yìn ṣe fisabilillah fún Allah Allah ò lè ṣe fisabilillah fún ẹ̀yin lẹ́yìn fún Allah nǹkan Allah ò lè fún yín kan tí ló bá lọ lógún ọdún òun tó padà lè bá ẹ̀sìn ìsìlámù ẹ̀sìn táwọn kan kójọ ní tọ́jú finance fúnra wọn àwọn tá à ń pè láwọn àràbù yìí àwọn ni wọ́n finance fúnra wọn wọ́n náwó náà wọ́n ná síbẹ̀ níbẹ̀ fi rí bẹ́ẹ̀ lẹ́fí wá ń kó owó àti ilẹ̀ tí wọ́n lè fún àwọn kó fún wọn bẹ́ẹ̀ tẹ́ ẹ bá mọ iye billions tí wọ́n rí ní Káàbà yẹn ní mọ́ka ẹni àjìyẹn ní every year wọ́n mọ́ ká di next year ni màá ṣe fídíò kan sìn màá wá gbé ibi tí wọ́n ti ń ka àwọn owó yẹn tó ti ń kà wọ́n màá gbé jáde wá fún wa ká rí i pé àwọn tó ń lọ sí Káàbà yẹn tí wọ́n lọ sílé Allah tán pé ní olúwa tí kì í ṣe olúwa ọ̀tọ̀ ní olú ọ̀tọ̀ làlá àwọn jọra wọn ọ̀tọ̀ jọra wọn ká wá mọ̀ pé wọ́n lọ ń ṣiṣẹ́ àágùn nílẹ̀ tiwa wọ́n wá lọ ń dá sílùú nílẹ̀ ni